Tó ẹ̀yin ènìyàn wa, a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó nìkápọ̀ ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọ̀jọ́ kúdà, oníjà gbèrè tìjú o, adúpẹ́ pé òkun. Torí pé onìkan náà lọ́ba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba Afẹ́nifẹ́re ọba àdùàpè, agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́pọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fì ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀ẹ̀rù obìnrin bábàmtọ́ yanyan, ìbà yín o, ẹ̀yà arúgbó aṣọ mọ́balẹ̀, àfijọ́ ẹlẹ́yẹ tí wọ bàtà dé, àfijọ́ ẹlẹ́yẹ tí jẹ́ ní gbangba ilé ọba, ìbà yín o, ẹ jẹ́ kí bá wọ́n ṣẹ. Láàlú ògiri kò dọwọ́ rẹ, èṣù láàlú abáǹbá àfábàtà kò jó bàǹbàm, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímísùnmí láàárọ̀ yìí ń sùn fún ìbọ̀dà ṣẹjẹ́ látọ̀ pa láàlú dọ́ rẹ lónìí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkẹ́rẹ́ lápò ọ̀kà tó da lápò orí bí kò lójúbà ilẹ̀ ó lanu, ilẹ̀ ìbà rẹ o. Ọba tó nìkápọ̀ ọlá tó dọwọ́ rẹ mọ́jà sílẹ̀ tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé gun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀, ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀, mọ́jà bárú wọn tó, àmì àṣẹ. Ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ mbárò máa rò fọ́, ọ̀rọ̀ sí ni o, orí ọ̀rọ̀ àná náà la ṣì wà nípa àwọn agbọ́yìísọ̀ yìí tí wọ́n ń káàkiri, wọ́n ní nǹkan ṣe olóyè Sunday Igboho pé ní ò já gbọ́hùn rẹ̀ olóyè fúnra rẹ̀ wá jáde, wọ́n fi fúnra kan léde 28, wọ́n já mọ bí ṣe ń lọ pé kókó lára ọ̀tá mọ́ lé pé ẹnìkan kì í bókùn ẹyẹ lórí ìtẹ́. Olóyè Sunday Igboho kò sí tí ń ṣe bàbá o, òjòjò ṣògùn, ara wọn lè kókó bí ọ̀tá, ara wọn kò lè nílé akú wárápá, ilé ẹni tára rẹ̀ pé lára wọn lè sí. Ọpẹ́ ní fẹ́lẹ́dùà ọba tó dá ayé òun ọ̀run. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, èmi ọmọ yín Sunday Igboho, mo kí ẹ̀yin brọ́dà mi, sísítà mi káàkiri all over the world. Èyí ní 28/6/2026. Ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi. Ọmọ bẹ́ẹ̀ sí àtìgbò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà, àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè. So ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jẹ̀ ti tán lè kan náà. Ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà àwọn ẹ̀ láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò láàbò sinmi pẹ̀lú wọn ní gbogbo ẹ̀ fún ẹsẹ̀ gbogbo ẹ̀. Ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ni olóyè ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ yìí sọ yìí káàkiri, ẹ̀yìn tẹ̀ tẹnubọlẹ̀ kiri, àwọn ọba Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú igbó láǹgbòdò igbó Ọ̀yọ́ ó dọ̀yọ́ tí wọ́n lọ, nǹkan ṣe wọ́n bẹ̀, gbogbo ṣe wọ́n bẹ̀. Ẹ̀yin ènìyàn mi nílẹ̀ Yorùbá, ẹnu tẹ́ ẹ fẹ́ ń padé Ògún náà lẹ̀ fẹ́ ń padé Ògún. Ọlọ́run ọba tó láyé kó bá pẹ̀tù sáwọn oníròyìn òfegè àtàwọn tí ń fẹ́ ni afojúfẹ́ ni mọ́fọkàn fẹ́ ni àwọn ọ̀ka ènìyàn, àwọn tí ń wá kí nǹkan burúkú ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kán lè rí wípé àkọ́ àtàbí ṣe bá wí fún wọn. Àṣìbàjẹ́ Ọlọ́run ò jọ yín, ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ògóògó, olóyè ló ti fọ́hun yẹn, ọpẹ́ ní fọ́lọ́run. Kí ni mo fẹ́ fàyọ ọgbó là ń lọ lónìí lórí ètò? Kí ni kan ṣẹlẹ̀ tí wọ́n fi hàn wá lórí ayélujára lónìí nípa káràkátà tí ń lọ nínú igbó Old Ọ̀yọ́ Park. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ fi kíní kan dá yín lójú. Èmi tí mo pe àwọn ará abẹ́ ní àṣẹmọ́lù, mo mọ tí mo rí o, ó ní tí mo rí tí mo fi wí bẹ́ẹ̀ pé àṣẹmọ́lù ni wọ́n.
ṣé wọ́n wá ṣàṣemọ́lù ṣé kí wọ́n kì í wá ṣe àṣemọ́lù òfin tí wọ́n ṣe fún national park Old Ọ̀yọ́ park ni wípé ìwọ kò gbọdọ̀ dá ẹran ìwọ kò gbọdọ̀ wọ igbó yìí láì gba àṣẹ láti Ọ̀yọ́ Ọ̀yọ́ Àtìbà ní ọ́fíìsì àwọn national park wà ẹ lọ gba ìwé ìrìnnà níbẹ̀ àwọn ni wàá fi mọ́tò kó yín kì í fi mọ́tò yín lẹ́gbẹ̀ẹ́ lọ wọ́n fi mọ́tò tiwọn wọ́n ní mọ́tò tó wọ́n fi ń bá àwọn èèyàn wọgbó torí àwọn ẹranko burúkú wọ́n kó yín àwọn aṣọ́gbó wọn náà wà pẹ̀lú yín ní ìdí amára tó pé inú mọ́tò yẹn lẹ́mọ̀ tí wọ́n ti máa gbé káàkiri mọ́ fi àwọn nǹkan hàn yín pé ibi báyìí ni ààfin Aláàfin wà nígbà náà lọ́hùn ìhà yín ni Àmúrí wọn wà pàápàá jùlọ ara wọn táwọn èèyàn máa lọ́wọ́ ní Old National Park ní Àmúrí ibi tí wọ́n ń kó nǹkan ìjà ogun àwọn ìran Yorùbá sí látijọ́ ní Old Ọ̀yọ́ ibi tí wọ́n ń kó nǹkan ìjà ogun sí ó wà ń bẹ̀ dọ̀la nínú igbó yìí ààfin Aláàfin bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la àwọn ògiri kọ̀ọ̀kan wà ń bẹ̀ tí òwò tí wọ́n fi hàn yín pé bíbá ni àwọn nǹkan báyìí ti ṣẹlẹ̀ bíbá ni ọjà báyìí wà oríṣiríṣi ọjà Kẹsàn nínú Old Ọ̀yọ́ ṣùgbọ́n ó jọni lójú wípé gẹ́gẹ́ bó fi yẹn ṣe wá ṣe tó tí federal government gbà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló gbà ó lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé tó àwa làá máa ṣàmójútó gbò yìí pé ìwọ kò gbọ́dọ̀ ṣọdẹ wọbẹ̀ ọdẹ kì í wọdẹ náà orí wọbẹ̀ èèwọ̀ nínú òfin ìjọba orílẹ̀-èdè yìí ẹ lè bá Yorùbá nínú ìgbẹ́ yẹn kó máa sọ pé òun fẹ́ pẹran jẹ àbó ń lọ wo nǹkan kan bẹ̀ tí kì í bá ṣe pé ó gba ìwé àṣẹ wá láti Ọ̀yọ́ Àtìbà ní ọ́fíìsì àwọn National Park Control ibẹ̀ ni wọ́n ti sign paper fún yín wọ́n fún yín ticket tẹ́ fi wọlé tẹ́ bá dẹ̀ entrance wọn ní National Park Ọ̀yọ́lé ẹ bá àwọn military mbẹ̀ tí wọ́n welcome yín sínú ilé yẹn ìwé ìrìnnà yìí wọ́n ní wọ́n á fi tẹ̀lé yín wọbẹ̀ ẹ wá wo àwọn òfin yìí tí wọ́n ṣe níbẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ pẹran ìwọ kò gbọ́dọ̀ dẹ́nà orí ìwọ kò gbọ́dọ̀ dá màálù wọnú igbó yìí ṣé kì í ṣe màálù làwọn Fúlàní ń dà níbẹ̀ yìí tí federal government dẹ̀ mọ̀ torí mo rántí vividly ní 2024 yìí tó bá rántí inú ẹ̀jẹ̀ ti darapọ̀ mọ́ wa láti gbà yẹn ó ní fídíò tá a ṣe pà ń lọ sódò Ọ̀yọ́ adẹ̀dé Ọ̀yọ́ Àtìbà bí nígbà tá a dé páàkì wọ́n jẹ́ yé wa pé igbó yìí àwọn bandit ti gbàbẹ̀ ẹwà tọdún tí federal government ti mọ̀ pé bandit ti gba igbó Old Ọ̀yọ́ tí wọn ò jẹ́ àwọn ọbẹ̀ federal state government Ọ̀yọ́ mọ̀ federal government mọ̀ wọn àwọn awọ nǹkan kan ṣe sí títí tó fi di pé wọ́n ń kó yẹn wọ́n ń kẹran níta wá padà gbọ́ létà ni pé wọ́n ń wa kùsà nínú igbó yìí náà kùsà tí wọ́n wá ń wà yìí tó bá wá tó àkókò kan tí òjò ń rọ̀ wọ̀tìwọ̀tì iṣẹ́ máa ń dá lọ́wọ́ àwọn awakùsà torí pé ilẹ̀ máa ń yabò wọ́n nítorí pé omi máa ń gba gbogbo ilẹ̀ lọ́wọ́ wọn wọn ò ní ráàyè wakùsà mọ́ wọ́n wá fi opportunity yẹn lọ jí àwọn èèyàn gbé ẹwà tí ọdún tó ti ń jí èèyàn gbé nínú igbó yìí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ń Ìbàràpá ńgbà náà nínú igbó yìí ni wàhálà yẹn ti ń wá o gẹ́gẹ́ bí tíwádìí sọ federal government Nàìjíríà dẹ̀ mọ̀ tá a bá ní ìjọba mọ̀ ìjọba as a person bíi president lè má mọ̀ pé nǹkan lọ ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ agbófinró fún ìlú wọ́n mọ̀ wọ́n dẹ̀ dákẹ́ lórí ẹ̀ kábúrò mọ́ ṣẹlẹ̀ ní àbí kan ìdí rèé tí mo fi ń pe gbogbo wa láṣàkíyèsí pé ṣé bá ṣe máa bá ní àjò wa lọ rí ṣé bá ṣe máa bá lọ ó pọ̀ nínú gbogbo tí ń ṣẹlẹ̀ sórílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn agbófinró kò mọ́ nínú ẹ̀ àwọn agbófinró ò mọ́ nínú ẹ̀ torí ẹ̀ tá a bá péré alájájá máa péré kòkò tí wọ́n ṣe tá fi ṣe ajá rẹ̀ ẹ wá wò ó
ọ̀rọ̀ tó wá jẹ èmi ní ogún bẹ̀ jù rèé. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo fi ń yí àwọn èèyàn pé ṣé góòlù kùsà ni wọ́n mọ wà nù gbẹ́ ni ó mọ mú wọn gbalẹ̀ onílẹ̀. Torí ọ̀rọ̀ náà ò yé mi nígbà náà, mo mọ ní káwọn èèyàn mọ̀ pé irọ́ ni, pé ọ̀rọ̀ yìí nígbà míì nínú. Ẹ wá wo ìjọba orílẹ̀-èdè yìí, kò sí kí ará àta ó tó lè mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lórí ilẹ̀ èèyàn kọ́wọ́ ìjọba mọ̀ sí nínú ẹ̀, kò pọ́síbù. Torí ẹ̀ ńlá bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn ṣe máa pa àṣà mà. Wọ́n ní kò rọrùn kálejò wọ̀lú kó wá máa júwe sàárè àfọ́jú. Kò rọrùn pé tẹ́ ẹ bá wádìí dáadáa ẹ rí i pé onílé mà sí, ó lọ́wọ́ onílé nú. Tó wá gbé mi wá gangan rèé. Àwọn owó tíjọba orílẹ̀-èdè yìí máa yá kiri, ayáwó China, ayáwó Germany, ayáwó ní World Bank, nítorí pé a nígbàgbọ́ wípé the only mineral resources tá gbẹ́kẹ̀lé tó jẹ́ epo kò tó wá ná mọ́. Gbogbo kùsà tí wọ́n wà ní Zamfara tán wà lọ́yọ̀ọ́lé ní Old National Park Ọ̀yọ́lé, eléyìí tí wọ́n wà ní Iléṣà tá a mọ̀ táwọn gbogbo pínídó gbogbo lọ bàbá Enoch Adébóyè tí wọ́n ti ń wa kùsà ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí tá a mọ̀. Kí ló dé tíjọba ò máa wà fúnra wọn kí wọ́n máa tà eléyìí tí wọ́n fi lọ ń yá owó lọ́wọ́ àjọ àgbáyé kiri? Lẹ́fì mọ̀ pé àwọn èèyàn kan, ìjọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. Ìjọba mọ̀ọ́mọ̀ ṣe tó wù wọ́n ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé lódodo ní òdodo lè bá nígbàgbọ́ pé orílẹ̀-èdè yìí kan náà gbogbo wa, tí ẹ ṣe nígbàgbọ́ pé ẹ ní capacity àti deliver orílẹ̀-èdè yìí, kò yẹ kí ẹ máa yáwó kiri nígbà tá a ní gbogbo resources wọ̀nyí, tó wá jẹ́ pé Fúlàní nìkan ló ní access sí, tí wọ́n ń wà, tí wọ́n fi ń sọ̀rọ̀. Tẹ́ ẹ̀ wá lọ yáwó, tẹ́ ẹ̀ wá ń pe gbèsè yẹn lórí gbèsè gbogbo aráàlú. Tọ́pẹ́ torí rẹ̀ la fi ń repo lọ́wọ́ gógó, torí rẹ̀ la fi ń ra oúnjẹ wá fi dọ̀wọ́ gógó, gbogbo nǹkan tá à ń ṣe láàrin ìlú dọ̀wọ́ gógó, a sì ní tó lè bí a bùkátà wa. Ó túmọ̀ sí pé ní tẹ́ ń pè níjọba olóòótọ́ pẹ̀lú aráàlú. Àwọn kan tó sọ tó wọ́n láwọn Chinese wà nínú àwọn tí wọ́n jọ ń wà kùsà wọn wọ̀nyí. Kí ni Chinese ń wá nù gbó ilẹ̀ Yorùbá? Kí ni Chinese ń wá nù gbó ilẹ̀ Nàìjíríà? Ẹ̀yin èèyàn, ẹ má fojú tẹ́ ẹ fi ń wo yẹn wo. Ọdún tí tèmi fi ń wo yìí ni kí gbogbo yín fi wò ó. Ìjọba orílẹ̀-èdè yìí ti ń kó wa sínú gbèsè lójoojúmọ́. Ṣé kìí ṣe pé wọ́n ń yá owó, wọn lọ ń pín láàrin ara wọn, wọ́n ń dá sákàtì ara wọn? Because intanẹ́ẹ̀tì wà, àwọn ìsọ̀rí àwọn èèyàn kan ní pín yẹn fúnra wọn. Ìjọba ò sì sọ̀rọ̀. Ìjọba wa lọ yáwó, yóò wá mọ́ sọ́wọ́n pé a ní nǹkan kan mọ́ tá a fẹ́ tá a ní tá a gbẹ́kẹ̀lé àfi ká lọ yáwó. Now àwọn yáwó à ń retí bá ṣe máa san gbèsè, ṣùgbọ́n resources ń bẹ tá a lè fi kí àwọn èèyàn kan sọ̀rí ẹ̀kan nínú wa náà ní tó lọ wà yẹn lọ́tọ̀ tí wọ́n ń dá a jẹ. Ibi tẹ́mi ń sọ̀rọ̀ lọ nìyẹn. Mi ì mọ̀ bóyá èèyàn mi bóyá ronú lọ bí tí mo ronú lọ yẹn. Ẹja àgbà pé kò Nàìjíríà ò dáa mọ́. Ṣé góòlù Nàìjíríà náà ò dáa ni? Ṣé lítíọ̀mù Nàìjíríà ò dáa? Àbí kí làwọn òyìnbó wo Chinese ń wá nù gbó wa inú gbó kìjikìji? Ní last year mo tún ti kéèsì kan l'Ondo tí wọ́n lọ sérí Àkókó tí wọ́n lọ ń wa igi onígi wúlẹ̀ onílẹ̀ kiri láwọn òyìnbó yìí. Nítorí mineral resources táwọn aráàlú fi dìde pé gbogbo kólẹ́ ti gbà má wọn lọ́wọ́ tán. Ẹ̀wọ̀n bára Ondo ògàn tiwọn. Àwọn ò ní gọ̀gọ̀gọ̀ ká sọ owó kọ́gi kí wọ́n lè fa aṣọ wọn yọ kó lára gi.
àwọn ò dàbí àwọn ará Ọ̀yọ́ tí wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nínú ìgbẹ́ inú igbó wọn tí wọ́n sì lajúlẹ̀ tí wọ́n sì ń wò ọwọ́ gómìnà Ọ̀yọ́ gan ò mọ́ ọwọ́ gómìnà Ọ̀yọ́ ọwọ́ rẹ̀ ò mọ́ tó bá dúró kó sọ níta gbangba pọ́wọ́ mọ́ káwá béèrè lọ́wọ́ rẹ̀ eégún àtiró wọlé èèyàn àtiró jáde tani ọ̀sẹ̀ ẹ̀ mọ̀ pé eégún àtiró tó wọlé lẹ́yìn àtiró tó ṣe lákàlákà jáde ni. Ìgbòho lòun ó wọ inú igbó lọ kó àwọn ọmọ tí wọ́n jí gbé wá ìwọ ṣòfin pé kéléńgbélé kí Ìgbòho mọ́ fi rìn ṣé ọ̀rọ̀ yìí ọmọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ ṣé kọjọ́ gàtẹ́ ìyẹn jẹ́ ní tẹ́ bá rántí kéèsì kan ṣẹlẹ̀ lọ́yìn Ìbàdàn bóyá ọdún méjì àbọ̀dún kan sẹ́yìn ní area ṣé Olúyọ̀lé estate ni àbí bó ló ti ṣẹlẹ̀ tán ní bọ́ǹbù yìnyín láàrin ìlú ní street kan tẹ́ bá rántí vividly bọ́ǹbù dédé yìn gbàwò nínú ilé kan wọ́n wá ṣèwádìí wọ́n wá rí pé wọ́n wà kùsà nínú ilé yẹn ni ṣẹlẹ̀ pé kéèsì yẹn wọ́n dá ìdán kéèsì yẹn dọ̀la àwọn tí wọ́n dẹ̀ bá nídìí kéèsì yẹn gbà yẹn Haúsá ni wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé Haúsá yẹn kì í ṣe Haúsá ti Nàìjíríà ti Ghana ni dèní kéèsì yẹn ibi tó sọ̀kalẹ̀ sí kò sẹ́dá àlàyé tó mọ̀ tó gbọ́n pa ẹ̀ mọ́ gómìnà Ọ̀yọ́ sọ̀wọ́ yẹn mọ́ tọwọ́ yẹn bá mọ́ ẹ̀ bóde ẹ̀ sọ fún gbogbo aráàlú ẹ̀ lọ́wọ́ yẹn mọ́ pé bọ́wọ́ yẹn ṣe rírè pé kò sí kankan tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀. That's the only thing because a ti rí pé n tán pé ń jọba ìyànjẹ ni torí ẹ̀ ni mò ń sọ fẹ́yìn tẹ́ ń para yín torí ìbò nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin dèdèrè amúkúmẹ́kọ tẹ́ ń yìnbọn sí yàn nítorí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ election tó jẹ́ pé lọ́la tẹ́ ẹ bá Bọ́lá Tinubu PDP lónìí tó bá dọ̀la ẹ̀ tó bá lé APC àwọn nìkan ni ọmọ ibi tán darí ìgbẹ́ orílẹ̀-èdè yìí lọ mo sọ fún yín ìyẹ́ tálẹ́ àmọ́ wò lẹ́yìn ẹyẹ òun ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà máa wò lójoojúmọ́ ìyẹ́ láàmà wò lẹ́yìn ẹyẹ ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tó fẹ́ràn ìlú yìí ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tó lóòótọ́ ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tí ń gbé lókè nǹkan ó dáa lórílẹ̀-èdè yìí ṣé ẹ ti wá rí wípé àpapín làwọn olóṣèlú ń ṣe láàrin ara wọn. ẹ sọ ọ̀rẹ́ aráàlú nu gbogbo wọn ẹ sọ ẹni tí ń tò torí aráàlú gun orí àpèrè ìjọba orílẹ̀-èdè yìí tó fi mọ́ kánsẹ́lọ̀ síríìtì yín ọ̀tá yín ní í ṣe mo ti sọ láìmọye gbà pé olóṣèlú lọ̀tá wa lórílẹ̀-èdè yìí olóṣèlú kò sí òótọ́ láti ara bíi sára ògiri yẹn kò sí òótọ́ kankan lẹ́nu wọn tàbá gbowó tó wá ń wà promise ọdún mẹ́rin mi ẹ̀yin dèdè ni ó sì tún gbà á ẹ̀yin dèdè ni ẹlòmíì ó bá ọmọ ìyá rẹ̀ jà nítorí ọ̀rọ̀ òṣèlú tó jẹ́ pé wọ́n ti pín ọjọ́ ọ̀la yín ṣé kí ọjọ́ ọ̀la yín ni wọ́n ń pín tó ń kọ́ àwọn ọmọ yín wọgbó ọjọ́ ọ̀la yín gbogbo resources yín pátá tí bẹ́ẹ̀ nínú ògbẹ́ pátá àwọn olóṣèlú ló pín mọ́wọ́ fúnra wọn tí wọ́n wà tí wọ́n sì ní challenge àwọn tí wọ́n wà láéláé àwọn olóṣèlú olórí burúkú yìí náà ni ó tún wá padà dé tí wọ́n sọ fún pé àwọn fẹ́ lọ yáwó China fẹ́ lọ yáwó ní Iraq nítorí títí káyé yóò lè bá nítumọ̀ pé àwọn ọmọdé ọmọ yín yóò san gbèsè yìí o ṣùgbọ́n ẹja àwọn kọ́kọ́ lọ yá ná ṣe ti rí i pé wọ́n ba ọjọ́ ọ̀la orílẹ̀-èdè jẹ́ ni èmi Àkànní mo tó sọ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ẹni tó bá jáde tó bá lé orílẹ̀-èdè Nàìjíríà ó da ẹni náà tara rẹ̀ ni pẹ̀lú táàrí èyí náà fojú yìí wò sójọ ibi tí ó da sójọ tí ó dùn sójọ ṣé Nàìjíríà jọ ìlú tí ọ̀la rẹ̀ ó dùn ṣé Nàìjíríà jọ ìlú tọ̀la rẹ̀ ó dùn ṣé ó jọ ṣé Bọ́lá Tinubu ní capacity àti deliver orílẹ̀-èdè yìí pẹ̀lú gbogbo kúdẹ́kúdẹ́ sáré lójoojúmọ́ yìí ṣé Obi ní capacity àti ṣe dáadáa lórílẹ̀-èdè yìí ṣáàtìkù ní capacity ṣé kì í ṣe páwọn náà fẹ́ wá wakùtà tiwọn táwọn náà kò sápò léèrè gbogbo eré tán sá torí kò sówó lóòótọ́ nínú gbogbo wọn tó bá yá wọn ní Kàbá ni ṣé Kàbá ló gbàgbọ́ Ọ̀yọ́ tí ń wakùsà ń bẹ̀ Kàbá ló gbàgbọ́ Ọ̀yọ́ àbí tí ní ṣàtà tí mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tá a mọ̀ àwọn tí ń wakùsà bẹ̀ nígbà tó wọ́n kíníkà wọn tí wọ́n wakùsà bẹ̀ tán Iléṣà best gold in Nigeria oníkanlẹ̀ declare
pé gọ́ọ̀mẹ̀ntì ni eléyìí tó wà ní old national Ọ̀yọ́ park ta ló ní tibẹ̀ Fúlàní, ta ló ní ti Zamfara Fúlàní, ta ló ní títí gbogbo àwọn ìlú yòókù Fúlàní ló ní, títí Iléṣà tó jẹ́ tìjọba Fúlàní ní ń gbẹ ṣùgbọ́n kì í ṣàwọn náà ní ìyẹn nìkan lẹ́ẹ̀dì kílẹ̀ fún Nàìjíríà ò ṣẹ̀ta góòdì rẹ̀ rí àbí ibi tán tà sí àbí Nàìjíríà tà rí. Epo Niger Delta nìkan lẹ̀ ń wà tẹ́ ń tà, àwọn tibẹ̀ náà ẹ ti pápápá ẹ̀pà kẹsàrò wíwà nítorí ọ̀rọ̀ yẹn. Kí wà lọ́rọ̀ yẹn ti dà fáwọn ará Niger Delta? Kí ló dà fún orílẹ̀-èdè Nàìjíríà? Epo náà ọ̀wọ́n là ń rà á, epo tá à ń wà ní orílẹ̀-èdè wa ọ̀wọ́n gógó là ń rà á, ọ̀wọ́n gógó tá a wà lólóòótọ́ ní gbogbo àwọn tó kóra ọjọ́ tí gbéra wọn lólóṣèlú tá a lólóòótọ́. Yóò pẹ́ kó lédè tó mọ̀ pé kò sí òfurugbádá là ń dojúkọ lójoojúmọ́, òfurugbádá yóò pẹ́ gan-an. Torí ẹ̀ mo ṣe ń wò àánú orílẹ̀-èdè máa ń ṣe mí ni. Táwọn èèyàn wá wà tí wọ́n máa tírìtì kéèsì, àwọn kéèsì rádaràdá ẹ máa sọ pé Ìgbòho tí ń jà fún kára lólè lálàáfíà òun lẹ́ẹ̀mọ́ ju ìdárọ́lù. Ìgbòho òun lẹ́ẹ̀mọ́ ju ìdárọ́lù. Ṣùgbọ́n ayé yín ń bàjẹ́ lójoojúmọ́ ẹ̀rí yẹn. Ẹni tí ń gbàdúrà pé òkè táyé yín ò bá tiẹ̀ ní wúlò lọ́la, àwọn ọmọ yín tí ò jẹ́ ọjọ́ ọ̀la yín ẹjẹ́ abá yín sì kí wọn èyí tó ń dùdàrọ́ lu ẹni náà. Lẹ́ẹ̀fì mọ̀ pé wọ́n ti fi òṣì àti ìranù bá yí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àwọn èèyàn jẹ́ lórílẹ̀‐èdè yìí. Wọ́n ti bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Mo wo òye títí mo mọ ibi tí mo ti fẹ́ mọ́ prógrámù ṣe léde mo kàn ń dúró mo kàn ń wò báyìí ni. Because mo ronú pé resources náà ń waste káàkiri. Ẹ wo ọ̀kadà ẹ jẹ́ fi fídíò yẹn hàn yín kẹ́yìn náà rí. Ẹ wo bọ́kadà ṣe ń kó resources sí kẹ̀tíkẹ̀tí tó ń gbé kọjá bó náà ń kó lọ. Ọlọ́pàá ò lè rí wọn, sójà ò lè rí wọn, civil defence ò lè rí wọn kó dá wọn dúró láíláí. Wọ́n dẹ̀ ń kó kọjá. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rọ́ wọn tó gbé láptọ̀pù sínú pọtimọ́tò rẹ̀ tí ń lọ bìkan láàárọ̀, òfin mú yẹn. IG ṣé Nàìjíríà ó dáa? Ẹjá gbèrè lọ́wọ́ orí ara wa àtàwọn olóṣèlú, ṣé Nàìjíríà ó padà dáa? Só lọ́jọ́ ọ̀la? Ṣé Nàìjíríà lè tá ń bá lọ yìí só ní ọjọ́ ọ̀la? Táwọn kan jẹ́ oyè àṣẹmọ́lù, wọ́n ń wa kùsà ń gbó nígbó, ẹ̀ ń wa kùsà bẹ̀, kùsà tó yẹ pé ìjọba ló ní, ìjọba ìlú ló ní, èyí kan ń dà wá. Ìjọba dẹ̀ mọ̀ pé wàá nugbó yẹn kò dẹ̀ sọ̀rọ̀. Ìjọba mọ̀ pé wàá kùsà ń Zamfara àdọ́lá gbogbo ayé ló mọ̀, pépà ń gbé lójoojúmọ́. Èló ni federal government Nàìjíríà ti gbà lórí owó góòdì Zamfara? Góòdì Iléṣà tá a mọ̀ tí gbogbo pépà ilé ayé gbé wípé a ní góòdì ní Iléṣà ní Nàìjíríà. Recognized site ní títí Iléṣà. Federal government recognize it for long before oil náà ti rí títí Iléṣà. Ẹ bèrè lọ́wọ́ wọn èló Nàìjíríà tá ń bẹ̀rí. Gbogbo kìíní ìṣíkò tó ń tá a lè gbẹ́kẹ̀lé ni. Tẹ́ wá ń kówó lọ ra tẹ́ ń gbéra lọ yáwó China, ẹ ti yáwó ní Germany, ẹ ti yáwó ní London, ẹ ti yáwó ní World Bank, ẹ ti yáwó l'Amẹ́ríkà káàkiri. Gbogbo owó tá à ń yá kí láwa àwọn fi ṣe. Sáwọn resources yóò tó ń tá a lè fi sọ láni. Ṣé kì í ṣe fọ́mọ ìlú yìí ni? So táwa ká bá sọ fún yín pé Nàìjíríà ò lọ́jọ́ ọ̀la, kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ lọ́mọ gbàgbé bíi Pastor Adébóyè, kò ní ìdí ká kan rí mọ́lẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì bíi ti David Oyedepo, kò ní ìdí ká máa lára mọ́lẹ̀ bíi Kúmúyì ká tó mọ̀ pọ́jọ́ ọ̀la Nàìjíríà ò lè dá. Kò ní ìdí. Mathematics ni, logic ni, philosophy of science ni, ẹ lọ wò. A implies B as an hypothetical syllogism. A implies B. When there is A, definitely there must be B.
bó ṣe rí nu calculation tó wà lórí ìrìn àjò orílẹ̀ Nàìjíríà nìyẹn. Tó bá ti mú yín mọ́ gbàkúsà Nàìjíríà kẹlọ́ta tó mú yín máa gbé plane lọ yá owó tẹ̀ sí resources tẹ́lẹ̀ta tẹ́ẹ̀ta tẹ́ fílẹ̀ fáwọn ọmọ àlè kan ká máa jí tẹ́ ṣiṣẹ́ kó bò tẹ́ fẹ́ ká yóò mọ̀ pé wọ́n ń jí tẹ́ sì mọ̀ pé wọ́n ń jí tẹ́yìn wá gbára tẹ́ ń lọ òkèrè lọ yá owó táwa tá a jára lù ò mọ tẹ́ ń fowó wọ̀nyí ṣe tẹ́ ẹ̀dẹ̀ sọ fún ọdún bá tó ti lọ yáwó àkókò rí tẹ́ fowó ọ̀hún ṣe. Níjọ́ta ti wà lórílẹ̀‐èdè yìí iná wa ò stable, níjọ́ta ti wà lórílẹ̀‐èdè yìí inú ẹ̀rọ̀fọ̀ láàrin kì í ṣe pé títí wá dáa. So kí wàá lọ́wọ́ tẹ̀ ń yá kí lè fi ń ṣe. A ní resources tó lè tẹ́ ìṣòro wa. A lépo Nàìjíríà epo wa ló wọ́n jù àwa fúnra wa epo tá à ń tà fúnra wa wọ́n. Kò sí solution lórí gbogbo problem wọ̀nyí. Ìjọba kò sì máa lọ ìjọba kan máa dé. Ẹ wá máa sọ fún wa pé Nàìjíríà lọ́jọ́ ọ̀la ká lọ fọkàn balẹ̀ àwọn tá lẹ̀ ń tàn ta lẹni náà tẹ̀ ń tàn gan. Ara yín lẹ̀ ń tàn ẹ̀ tàn wá. Wọ́n lè yàn méjì ò ní pàdánù rọ́ láyé tẹ́ni tí wọ́n ń purọ́ fún bámọ̀ ẹni tí ń parọ́ lọ́kàn ara rẹ̀ ó mọ̀ pé purọ́ ayé àti tọ̀run lòun. Ọ̀rọ̀ mi ò ní jùbà lórí ìkànnì ilé nìyí títí tí mo fi máa kó àkọ́tún ètò mi wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ Bàbá Àṣà.